olùjagun ní mẹ́mẹ́má olùjagun ní mẹ́ta olùjagun kọ́ni 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 asa 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 sanse. Orí máa pè tèmi níyàwó, orí máa mà jẹ́ kí pọ́njú dé bá mi débi tí máa sáré kọjá rẹ̀ o. Kí má má sáré ọlá akọlò ṣì láyé mo wá o. Gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó. Ó gbà sùúrù ló gbà o. Orí ẹni ló mọ̀gbà tó yẹ ni ẹ má fi kánjú wá. Gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó. Ó gbà sùúrù ló gbà o. Orí ẹni ló mọ̀gbà tó yẹ ni ẹ má fi kánjú wá. Ayé doríkodò, ayé ti bàjẹ́ tán, ṣùgbọ́n kí ló báyé jẹ́? Ọmọ adarí mú ìrànlọ́wọ́ mi ṣé kò lè sà. àhárà tí wọ́n bá yín náà ni dákun mo ní kíkẹ́ fún mi bíi 20 naira ní sà. 20 naira. múrí kan. ẹ ṣe kẹsà. mi ò rò pé mo ní change púpọ̀ bọ̀ mi lè afford 20 naira. ẹ bá wò ẹ ṣe dẹ́ àbọ̀dẹ̀ ẹ ṣe gan o Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o ẹ ṣe mo dúpẹ́ o Ọlọ́run máa ràn yín lọ́wọ́. àti lọ́lá ẹ bá mi sọ fún àjò ìyọnu ló ń ṣe iye àjò ìyọnu ló ń ṣe ẹni òyàn pín yòówó tó ń sáré owó káàkiri bí kò bá lọ ṣọ́ra rẹ̀ eré àsákú ló máa sá ẹ má ṣe sáré ọlá kọlù sí o ẹ dákun ẹ jọ̀wọ́ o ẹ dúró dàsìkò borí o gbogbo ènìyàn gbogbo ènìyàn gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti ẹ dákun mo kàn ní kí n wá báyìí náà ẹ dákun jẹ́ mo ní 20 naira lọ́wọ́ yín. kí fún yín 20 naira. múrí kan ẹ ṣe Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà. àmín o. ẹ ní sírìn ẹ Ọlọ́run máa fìṣọ́ ẹ̀ sọ yẹn lórúkọ ọ̀kadà. àmọ́ mi ò ní 20 naira 100 naira ló wà lọ́wọ́ mi ẹgbàá. irọ́ ẹ má ṣe ọ̀nà múrí kan péré mo fẹ́. ẹgbọ́n 100 naira mi ní 20 naira. ẹ má ṣe ọ̀nà ẹ bá ṣe múrí kan ẹ fi ọwọ́ ẹ ṣe. mo ti kọ́ káwọn dárúkọ wọn. orúkọ tèmi ni Àkàndé Jímọ̀. ìtò bá important jù ní orúkọ yín ní kẹsàn o. Àkàndé ẹ wo èlù gan-an ni tẹ́ ẹ bá wa ẹ jẹ́ àgbọn. ẹ jèrè ẹ fèrè jẹ́kọ̀ ọmọ tẹ́ ẹ ní ilé tán ayé òdìgbò ẹ wo ṣe rí sàn láàrin ajé mímú ní pẹkọrọ ibi tẹ́ ẹ bá ń lọ gangan ni ẹ jẹ́ àmọ́ èlò gangan lẹ fẹ́. mo nílò 40,000 ni. 40,000. 40,000. ayé mi bàjẹ́. 40,000. 40,000. 40,000. lè wọ́n ń ṣàdúrà bá ń látàárọ̀ lẹ́sọ̀rọ̀ ayé dégún àti pàkọ́ ìbánilẹ́rù pẹ́ wá ní ẹ wò tó bá jẹ́ pé bí 1 million lẹ́fẹ́ ń kọ́ ṣé lọ gbé tv jòsù àwa ni àbẹ́ lọ gbé pásítọ̀ adégbé ajébóyè wá bí. òṣì ni Ọlọ́run jẹ́ mo ṣe o. ẹ máa tẹ́ bá tún ṣàdúrà níbẹ̀ ẹ máa tẹ́ wọ́n fàdúrà ṣe yín ni. ẹ̀yin kẹ́ gbó kẹ́ mọ̀ lẹ́mọ̀jẹ̀ ń gbàdúrà kankan lẹ́nu yín mọ́ o. ẹ ṣe o tójú tẹ mú. ẹ lọ tòjò sílé yín ẹ tòjò sílé ọ̀dọ̀ yín ta ló kàn ń ta ló tó ń ẹ̀yin ẹjọ ìlú kí lorúkọ yín gangan orúkọ yín. ayé mọ nìka mọ̀ ṣe o ẹni mọ̀ lórí òní fìlà èmi
ẹni lórí kò ní fìlà kílẹ̀ bá wa. ó dà a ní ìkàyé gangan ni bàbá tó ṣe gbogbo wa lẹ́ lágbolé wa. mo ti béèrè orúkọ yín ìgbà tí mo béèrè ọ̀rọ̀ tẹ́ sọ ni wípé ẹni tó lórí òní fìlà mọ́lẹ̀ ti bá yín kọ́ àbí ẹ̀ ẹ̀ sáà ní bàbá tó ti yẹn a ní ìkàyé yín ẹbí kan tẹ̀ ti máa níyì o ilé yín ó lè máa padà sílẹ̀ tí máa lọ níyì. kí lẹ bá wa. Gbadé gangan ló kọ́ tọ̀dọ̀ mi. ọ̀dà pẹ̀lú kan kí ni tẹ́ bá wa gangan ẹja gbọ́. ṣé rí gbogbo bá a ṣe ń bí ilé ọ̀rọ̀ tẹ́ ń ṣe láìsí pé ẹ fẹ́ kọ emotional story àbí tẹ́ ẹ̀ rántí ni gbogbo eléyìí àwọn òráyè rẹ̀ bí kò sí táìmù o só ti yé yín kí ni tẹ́ bá wá ẹja gbọ́ kámọ́ tá a ṣe fún yín. Zẹ́rí ẹlẹ́gbọ̀n àgbà tó jókòó yìí nígbà yẹn béèrè 40,000 tán kò sí bí mo ṣe láàlì rẹ̀ tán kó tó gbé bùbá wèrè tó wọ́n sọ́run jáde kó sì mèsì ọ̀rọ̀ sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí just 5 ló gbé mi débi ìṣòro 5 ló gbé mi débi. 5. ní ìgbọ̀ ayé mi bàjẹ́. ó lè máa mú 5,000. ní farabalẹ̀ shift time ní farabalẹ̀ ẹjọ ṣé ẹ kàwé. bí wèrè nc ni mo lọ. ẹdẹ lè kọ́ ẹ lè kà. àní ẹ má jẹ́ nǹkan 5. ẹ̀kọ́. ké lẹ́yìn. ohun tẹ́ ìwé òye wa ní ìjọ tó ọlọ́run ẹgbà ẹ máa wọrí nípa orúkọ tí mo kọ pẹ́ ní lórí òní fìlà ibẹ̀ gbogbo ní kẹ́kọ̀ọ́ orúkọ yìí sí ẹjọ. pé bóyá wọ́n lè ṣe mistake. kọ́kọ́ yìí tó ń fẹ́ gangan. mo lè kọ́. 5,000 ni. ayé mi bàjẹ́ tèmi bá mi 5,000 naira. mo gbà. ẹ sáré fún wọn lórí rọ́sìn ẹ fi rọ́sìn fún wọn ní 5,000 kí wọ́n bá ní 5,000 kí wọ́n bá tiẹ̀ lọ ẹ fún wọn ní 5,000 wọ́n bá tiẹ̀ lọ. gbẹ̀sẹ̀sẹ̀ náà ni ẹ sì máa ṣe lọ. kò ní lè sáyé orin bí a ṣe ń ṣe kò sí lè sí ààyè orin bí a ṣe ń ṣe ẹ gba 5,000 yín sógún kẹ́ ẹ máa lọ. gbẹ̀sẹ̀sẹ̀ náà ni ẹ sì máa ṣe lọ. mo ní ọ̀sáyé orin bí. okay thank you. gbẹ̀sẹ̀sẹ̀ náà ni ẹ. ẹ yà sọ́dọ̀ orin kẹ́ ẹ lọ tà kẹ́ fi ṣe rẹ́kọ̀dù kẹ́ tà fẹ́ sálọ. èèyàn ní sèrú èyí kó mọ̀ mọ́ láàbọ̀. this 1 and 2 ni ẹ fi ṣe o ọ̀dọ̀ dandan ẹyin ń bọ̀ wẹ̀ ní sùúrù o. kí la fẹ́ ṣe báyìí tó gbọ́ lọ́mù kò yé mi náà mọ́. torí gbogbo àwọn tó wá síbi látàwọn tí wọ́n ń gbogbo owó tí wọ́n gbàgbọ́ tí wọ́n 500,000 mo lè ti bá yín sọ́tẹ̀lẹ̀ tẹ̀lé pé kẹ́kẹ́ kí n lo strategy tèmi. o lè lo tágẹ́dì o lè lo tágẹ́dì o tó ti yọ sórí gbogbo bá ṣe ń dára aláàmú látàrọ yìí à ń waste time ni o bóyá ká bọ́ sí gbòòrò ká lélẹ̀ ìdáná. ẹ wo nǹkan tèmi kan tẹ wo ní ẹjọ́ àwọn ìbọra tẹ ló ń gbówó fún yín lójú àlàyé tẹ bá rí wọn ṣẹ lè dá wọn mọ̀. dáadáa ẹ lè dá wọn mọ̀ ẹ lè mọ̀ wọn báwo náà ṣe rí. wọ́n jọ ya òye ni. wọ́n jọ ya òye ya níyì bíi sẹ́ẹ̀tì ya òye sẹ́ẹ̀tì ya níyì tó ń tẹ̀yìn ní Ọ̀yọ́ nílé ìlòpọ̀ lágbòlé ọ̀dẹ́jìn tó ya níyì tó ń tẹ̀yìn. ya òye gangan ni wọ́n fojú jọ. náà fojú jọ jù. wọn jọ ya níyì rárá. tẹ́ bá rí ya òye ṣe dá mọ̀. ǹda ya òye ya ọdún. ẹyẹ tẹ mọ̀ ya ọdún náà tọkọ la àbí tí mò ń ro gangan ni pé ẹni tó dìde ń bí gangan ojú wọn jẹ mèrè kó má lọ jẹ pé lára àkànná àwọn emèrè tí wọ́n ń gbówó wá fún yín àbáwọn àbúrà tó gbówó wá fún yín ni nígbà tá a kó 5 million tá a kó bí 2 million naira síwájú èèyàn tó dé 5,000 ló fẹ́. màá orí ẹ ti burú láti lé ní sọ ti yọ sórí ilé tó dóye student ni ọjọ owó òwe ní obìnrin àtọwọ báírò jalè. ẹ̀ṣẹ̀ pọ́n kúrò nínú ẹ̀ náà ni. jalè sówó òwe àti báírò èlò ló fẹ́ gbà pátápátá tó béèrè bí 1,000 àbí 2,000. ó lè béèrè 500 ẹja gbọ́ tẹ̀lé ẹja mẹ́ta. ẹja gbọ́ waste time. ẹja gbọ́ tó fẹ́ gbé náà. ẹ béèrè. ẹ má bínú à ń sáré ṣe àpérò kékeré kan ni só ti yé yín ẹ dákun sẹ́ni sọ tẹ́ ẹ bá wá láì ní jẹ́ pé ṣàdúrà kankan. ẹ jọ kí lórúkọ yín. Alówólé lórúkọ mi. Alówólé kí lè wá ṣe bí. Owó ni mò ń wá. owó lè wá abilé wọn sọ pé Alówólé ni ẹ jẹ́ change orúkọ yín orúkọ mẹ́rin lẹ jẹ́. ẹ wo gbàgbé yìí o spending kí ni tẹ́ ẹ bá wá ẹ jẹ́ ń gbọ́. iṣẹ́ ẹ̀mọ́ kan tó ṣẹlẹ̀ bísíǹnẹ̀sì ni mo fẹ́ ṣe bísíǹnẹ̀sì mo dẹ̀ fẹ́ ṣe á gbọ́n mi lówó lọ gan mi dẹ̀ fẹ́ wà láì èyí tágbára yẹn bá ti ká. alẹ́ lò ó ṣe rí mo kò mọ lápẹ̀rẹ̀ gbogbo tí ẹ bá fẹ́ lọ́kàn tẹ rò pa lè ṣe fún yín ẹ jẹ́ àmọ̀ ká tiẹ̀ mọ́ táwọn ṣe sí. ṣe á ná mi tó 4 million naira. 4 kílẹ̀ pé. 4 million naira. àbí. ẹ wo sẹ́rí 4 million náà dà 4 million náà dà yóò fi tó yín ṣe ń tẹ́ fẹ́ ṣe ni
tó ti yé yín spending banko 4 million fún ọ. mo ti ẹ̀ wò pé èjì ẹ̀ kéré ju 4 million kó bá béèrè 4 million lọ ni. mo dáhùn náà spending. ṣé èjì náà fi ń gbowó ni ṣé àwọn èjì bàbá oyè nǹkan ní èdè ní ìsinsìnyí béèrè 4 million 5,000 yìí. ẹ kówó fún ọgá máa bá ti ń lọ jàre ọmọ tí wọn bá kiri. ọ̀pẹ̀lẹ̀ máa ń ṣe fàájì. lórí ta fàájì mo ya wèrè mẹ́ àbá máa ń ṣe fàájì. spending ajá fún ní owó kó owó fún wọn spending. ẹ ti gbá kò tí ì kánsílọ̀ rẹ̀ ẹjọ́ sí. bọ́dì ni. bọ́dì ni olóyè pé ìyá lówó lé ṣé mo wó kà èyí àtàlẹ́jọ wá ẹ̀yin nìkan lè dáwà. ẹ̀jẹ̀ tí mo bèrè pé ẹyẹ wò ẹ̀jẹ̀ tí mo bọ̀ máa. kí ló tún bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yẹ kámọ́. ẹ ti níyàwó. ó ti níyàwó mo dẹ̀ ti bímọ náà àwọn jẹ́ lájọ́ wà ní. márùn 500 ni. ẹ dágbélé ní abẹ́ ìgbé family house. mo dágbé yàrá kan. ẹ dágbé ní. business wo lè fẹ́ fowó ìṣe gangan. mo fẹ́ máa fi tọkọ mi. ẹ fẹ́ máa fi tọkọ. irú ọkọ̀ wo lè fẹ́ máa tà. mari Mazda. Mazda ẹ lè rò pé Mazda kẹ̀dẹ̀ kò ní jẹ́ máa fẹ́ kára wá sí pé sọ pé fífẹ́ wá béèrè owó. ká ẹ ti tọ́tọ̀ ọ̀la. Fẹ́mi ó láyà o ọ̀rọ̀ mo láyà pọ̀ lójú lásán ní àbúṣe bójú lásán ní ṣe yìí. But ẹyẹ rẹ ò sọ fẹ́ yẹ ibi tó ti ń jẹ òfò náà mí nà. àgọ́ ìjẹ́bìnrin tó lọ mo ti pe fashion mi lẹ́gbàá pé fashion mi ojú lásán kọ bí àṣà àgbolo wa ni no time to waste time jáwọ́ gbóná ká ṣe fàájì. fàájì. ẹgbẹ́ lọ́mọ àgbà gbọ́dọ̀ wọ̀ gbòòrò kí gbòòrò dàrú kọ́mọ̀ kò wọ́n ti dé ní ìsìn. tó bá gbọ́ ẹ má dá mi dúró èmi ọmọ bàbá olówó ẹ̀yin ti dé báyìí wá bá mi náwó. Let's go there. àbọ̀rọ̀ àbọ̀ yẹn lè bá o. ẹ má bínú salamu aleykum warahmatulahi wabarakatuh. wa aleykum salam warahmatulahi wabarakatuh. ìgbẹ́ igbó bá tó fò síta. ẹ ti bínú. ìyá máa ń jẹ yín àáfà àgbàdé ẹ máa bẹ́ sẹ́sẹ́nu bí ẹnu dọ́gba ńgbà Nàìjíríà na Ivory Coast ń jò ní ẹ àgbẹ̀nu òkè báyìí kí n túmọ̀ ẹ tiẹ̀ kọ́kọ́ wọlé ná ẹ wòrú ipò téèyàn wà kẹ́ tó kàn séèyàn ká ní bóyá bí àlejò kan wà tí ọ̀mọ̀dé ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ sí lọ́wọ́ náà nu ẹ wá ń pe kinní kan rádaràdá ń ta. ẹ má bínú èmi rò pé ọlọ́wọ́ kọ́lọ́bà tí téèpù bá fẹ́ hẹ́ǹdì tẹ̀ ṣe ń jò ní tí ẹ̀ ń pàyàjọ́ tẹ̀ ń pò gèdè mo rò pé orí ibẹ̀ náà lẹ́wà tí n bá sì tún sọ̀rọ̀ kí n tó wọlé ní sẹ́yìn ni mo já wọlé àwo láìkàgó. bó wá ní tibí tẹ́ ẹ lọ ṣe é ti rí gbà. ṣe é ti rí gbà. alihamudulilayi tó má ṣe gbé fún mi lódìdí bí wọ́n sì ṣe gbé fún mi báyìí mo wá lọ lè ṣe mo ṣe sí wẹ́wẹ́ mo sì ṣe sí wẹ́wẹ́ mo sì ti yanjú rẹ̀. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣùgbọ́n àfa ẹ má bínú torí mo mọ̀ pé ẹ lè má ti jẹun ata ẹ lè má ti jẹun ọkọ jẹun àdá. àwọn bàtà òfò tẹ́ni mọ́ bọ́ káàkiri ní ìsìn náà ṣé kò dáa iná lẹ̀ sì kọ́ wa pé ká mọ̀ sọ̀rọ̀ àlùfàǹsá sọ́mọ làkejì ọ̀rọ̀ ilé ti pọ̀ jù ṣèbí bí ó ṣe dáa náà mo bá dọ́dọ̀ yín. àfa àgbàdé ẹ̀yin náà ẹ máa wu àlùfàǹsá nígbà tí ṣe kórìí yín ló dàrú ilẹ̀ gbé wálẹ̀ ní abáyín gbàdúrà ìbọn àti làtí jẹ́ èèyàn ní rádaràdá kọ́wọ́ yín gbogbo àpò yín rádaràdá ló kún bẹ́ẹ̀ ẹ máa yọ́ dànù bẹ́ẹ̀ bá ti fẹ́ wọ bí ṣe gbọ́ àáfàá àti èmi ò fófò ń ò gbòsì kí mo gbé wọn ọgbà èmi mo ní wọn ò gbófò ń ò gbòsì ṣe ti gbọ́ ó yẹ ẹja bẹ̀rẹ̀ ṣe yín ẹ̀tún lè yé mọ̀ wí tàpápàpàpà ẹ̀yìn tí ẹ̀ ṣe máa sún kẹ́ máa súnú kì díẹ̀. ẹ ti sọ tó ti pọ̀ ju ẹ̀ sọ náà ti tó látàárọ̀. ẹsẹ̀ yìí sọ̀rọ̀ ká bá ti ń sọ̀rọ̀ ìyẹn máa ń gbẹ́nu dákẹ́. ẹ̀sùn bá nàbí ẹ̀tún fi jù ẹ̀ máa gbẹ́ ni ìyẹn lè máa fi ṣe nǹkan rẹ̀ bọ́. irú wàhálà ọmọ akóra mi sí báyẹn àdúrà ó ti ẹ̀kú ti sọ náà tẹ́lẹ̀ pé àwọn ẹ̀sẹ̀ àfa kan gidi kó lọ́n jẹ́ gbogbo tó lù ẹ̀ ṣe kó lọ́n jẹ́ kó ṣe déédéé ni kó lè ṣe déédéé o kó lè bára wọn mu ni ọmọ wa ṣe orí iṣẹ́. àbábàdé o ẹ mọ sáré bọ. àfa àmútí mọ̀ sẹ́mi nìkan. Bade, ọ̀yá, ṣe kókó. Káyé, bá ti wà ní àwọ̀ bá ti wà níwájú èèyàn Ọlọ́run báyìí, èèyàn farabalẹ̀ ní ọgbọ́, ọwọ́ àlàáfíà ní òkè bọ́. Ọ̀yá sí. Rúpọ̀, dàrú, díjú ẹni o, bọ́ọ̀ bá lájú ó di mẹ̀káfóònù, ojú fọ ojú relé nu o. Wọ́n èsì fún bára ọmọ láyé èsì torí gbogbo ayé ló ti dán bára ọmọ gbọ́ bàdá abẹ́rẹ́ nǹkan kan ẹni mo wá lọ lé wọn ọ̀bá ẹ fún mi ní nǹkan kí n fọkọ̀ délé ilé burúkú ni wọ́n ń tọrọ owó ni
ọ̀yá ń dà. kí n mú kan bẹ̀ mo mú yìí. gbadé lajú láìla múrí kan ló mú. múrí kan ìmọ̀ ẹgbẹ́ owó pọ̀ ń bẹ̀. mọ̀mọ́ ṣiṣẹ́ gba ilé búkú ni ó ní ẹgbẹ̀rún kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdajì ẹgbẹ̀rún kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ n tún rú. àyè tó ń mú ikú pa ọ́ nù. ẹ má jẹ́ mú yìí láyé mi. múrí kan. láìla ìlànà muhammadu rasulillah sallallahu alaihi wasallam. múrí kan náà dà. orí máa pè tèmi níyàwó. ojú yóò ní bá. orí má má jẹ́ kí pọ́njú dé bá mi débi tí máa sáré kọjá rẹ̀ o. ẹni sáté tí o ẹ̀yin kò ní owó tí o ọjọ́ bá fẹ́ pátápátá lọ́wọ́ ṣe fún yín o àpò yóò ní gbẹ o òjò tẹ̀rín alákàn kì í gbẹ o ọ̀dọ̀ sànú wa o ẹ ṣe gan o ẹ bá wa. bábí àlà bọ̀dá bábí àlà. tèmi bá mi kó bọ̀dá oníbàárà káti ẹ̀sẹ̀ gbọ́ àwọn olórí burúkú tẹ̀yìn orí náà ṣé tíwájú tí ń fà wọn lọ náà tún rí náà ni mo sì ń ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ́ o ọ̀daràn bo ni màá tún ti ró níbàárà mi báyìí tèmi mọ̀ bá mi mú mọ̀ sí rìn báyìí mo sì àpọ̀ tí mo ti wòye pé mo ti rí ìfà lónìí wọn mọ̀ gbowó lọ́wọ́ mi tèmi mọ̀ dá tèmi mọ̀ bá mi. bọ̀dá oníbàárà oníbàárà. ìyẹn náà wá kiri tọrọ lọ́wọ́. àsìkò tó wó máa yẹ wọ́n. ẹ̀ka àánú mi ń tọrọ lọ́wọ́. kò ní sí yọ̀ọ̀nù kankan. àmàlàyé yìí lọ́wọ́ tẹ̀ ti ń déwúré o. ẹ rọra o. ojú kan ẹgúsẹ́ o. ó kúrò níbi orí fífi. ẹ sì gúsẹ́ o. àti lówó láyé. kájé ya sọ́wọ́ ya. àdúpẹ́ o àdúpẹ́ o. ẹ̀ka àánú mi ń tọrọ lọ́wọ́. àjò àmàlàyé yìí lọ́wọ́ àánú mi dànù. ẹ rọra ẹgbẹ̀lẹ̀. àní mò ń kí. àjò ìyọ̀ọ̀nù ló ń ṣe. èmi náà dáhùn. ẹni òyàn pín yòówó tó ń sáré owó káàkiri. ara yín lè bá lọ ṣọ́ra rẹ̀ eré àsákú ló máa dá. ìrí tẹ́ rí ti níṣẹ́ àti tí mo ṣe kó dání tó ga lọ́ọ̀ mi ṣé ojú mi dojú ń bára. kọ̀sẹ́ni tí ò lè tọrọ bára abarapá náà tọrọ bára. abarapá ń tọrọ bára. kọ̀sẹ́ni tí ò lè tọrọ bára. èmi wá jó ń bára bíi ti kémi wá jókòó tí nǹkan jọ mọ́ gbà á. àyè wà o. èmi sara yín o. àjọpọ̀ báyìí o kọ̀sẹ́ni tí ò lè tọrọ bára o. láti dènìyàn láti lówó ó gbà sùúrù ló gbà ó ọ̀bẹ̀rẹ̀ owó orí ẹni ló mọ̀gbà tó yẹ. ẹ̀ka àánú mi tọrọ lọ́wọ́ o. ọmọ aráyé ò ní jẹ́ owó tẹ̀ fi ń ṣe wúré o. láti dènìyàn láti lówó ẹ ṣe o. ọmọ aráyé ò ní jẹ́ owó tẹ̀ fi ń ṣe wúré o. ọmọ àti ẹ̀wà ga ládùúgbò yìí o gbogbo ẹ̀ sí àdọ́ọ̀lù àfi bí ìkómọnú òjò gbogbo ẹ̀ tí wọ́n á lọ tíkọ́tíkọ́ àbádùúgbò tí mo wá yìí òkúta wọn mọ̀ kó òkúta bá mi ládùúgbò ìsá àwọn wèrè àfi bígbà tí wọ́n ti yó àwọn tí ó sì yẹ tán gba bárà tó yẹ kí wọ́n béèrè owó lọ́wọ́ olúwa rẹ̀ wọn ò fẹ́ béèrè owó bígbà tí wọ́n ti yó kò burú àjọ kẹsẹ̀ bọ́ kan náà bọ́ ṣòkòtò nu bóyá kò sígbà tí ìní padà pa ọwọ́ àdúgbò tí mo lọ kò sígbà tí ìní padà pa bẹ̀dà ń kó ládùúgbò yín lọ àdúgbò mi. ẹ ṣẹ́ wà ẹ rọra o mò ń lọ ọ̀sàlẹ̀ lọ́nu. ẹ wọlé náà ni. ẹ ṣeun. ẹ pẹ̀lẹ́. ẹ rọra jàre. ẹ ṣe àfihàn hàn báyìí. òun ní inú ẹ̀hún láwa. ṣé ẹ wà. àdúgbò ṣé dáadáa la bá ń ẹ lẹ. ẹ kú ọ̀rọ̀ yìí. ẹgbẹ̀rẹ̀ dèmítà adéoyè àbí. adéoyè ìyẹn ti kú ti pẹ́ sẹ́yìn náà gbọ́ ni ẹ gbọ́ ń bì. ọ̀pọ̀ yẹn mọ̀ wọ́n. ìyẹn dáadáa ni. sẹ́yìn ń gbádùn orin. orin náà mo ti ẹ̀fẹ́ sọ pé wọ́n ṣe ayin sókè làlàlà. kẹ́rin gbádùn ẹ̀ ni. à ń gbádùn à ń gbádùn ẹ̀. à ń gbádùn ẹ̀. à ń gbádùn ẹ̀. ẹ dákun mo rí tó ní náà lọ́dọ̀ yín náà. múrí kan. owó. múrí kan. kí n fún yín lówó. múrí kan. owó tẹ béèrè nǹkan kéré ẹ bá béèrè owó gidi lọ́wọ́ tọ̀dọ̀ mi ni. múrí kan ẹ fún mi múrí kan. múrí kan péré múrí kan. ẹ ṣe. ẹ ṣeun. ẹ ní àlùbáríkà. dẹ́bà ẹ gba owó tèmi rè ẹ bá ń dúró àwọn ẹ bá ń dúró àwọn mú sọ ẹ ń sọ. bí mo sì ṣe wọnú ọkọ̀ bí mo ṣe gbọ́hùn yín mo rí pé èèyàn lọ ni. bẹ́ẹ̀ ni èyí èso sí inú mọ́tò tẹ́lẹ̀. ọ̀dà ẹ ṣe o. ẹlẹ́gbàgbà. ẹ máa lẹ́mọ̀. nídìí owó mọ́. èmi ṣe ń bọ́ lọ èmi mi dẹ́mọ̀. ayé náà ní ká. ẹ ṣe o. ẹ kúṣẹ́ ọ̀gá dẹ́rẹ́bà. ẹ wò sẹ́rí
inú wa dùn bẹ́ẹ̀ sì jókòó tí wà látàárọ̀ àmọ́ aníbírè ni wá gbogbo ká mọ̀ jókòó déyàn kan lọ́tún jókòó déyàn kan lọ́sì èmi rò pé a fi ń waste time ni torí pé láwọn ibi tá ń lọ àbí bò ní fẹ́ni. àsìkò ṣe àwọn òfàsìkò ṣòfò time is money. ẹ bá jẹ́ àṣetánṣe kan máa ń kó bó kálukú bá ọ̀nà tiẹ̀ lọ káwá nǹkan mí ṣe. bẹ́ẹ̀ ni olórí ẹbí òótọ́ ọ̀rọ̀ lọ́kọ mi sọ ọkọ mi wà time conscious ó bẹ́ẹ̀ tá ká tètè ṣe ní kíákíá. ọ̀dà òbúrú àná mi yóò dáa fún ọ. àmín. àwa náà mọ̀ pé àsìkò bẹ́ẹ̀ nìkan sọ̀rẹ́ kò sí tí àgbẹ̀ ń ṣe lóko náà ti ń dalẹ̀ nígbà tí ò lè jísọ ẹgbẹ́ rẹ̀ wà. mo á fẹ́ kọ́ ọmọ pé ibi tí onílé tí ẹ bá fọ̀nà sílẹ̀ àlejò tí wọ́n gbà tòrá àti sọ́dọ̀mọ̀ ìsànàmọ́ bó ló ṣe fẹ́ ká ṣe gan-an kó sọ fún mi. ǹṣẹ́ rí inú mi wá dùn wáyé pẹ̀lú tẹ́ sọ yìí ṣé rí mo ṣe fẹ́ ká ṣe ni pé tó bá ti yẹ òtún gbọ́dọ̀ pẹ́ mọ́ nígbà tí ó ṣe pé bóyá kò sówó lẹ̀ táàbí wá mú Fọlákẹ́ kò lé wọn gbogbo tẹ́ bá fẹ́ gbà lórí rẹ̀ á sàn tó ti yẹ yín nìsín ẹ kàn já ṣe ìgbéyàwó ibi oṣù méjì péré sígbà tá a wà ó pẹ́ jù oṣù méjì. oṣù méjì ya oṣù méjì wo lè wá dákan kó tó di pé a sọ fún ẹbí ìyá tó bí ká tó sọ fún ẹbí bàbá ká tó sọ fún àwọn ará àdúgbò oṣù méjì ya ẹjẹ́ á sún ọjọ́ síwájú ó lè jáde oṣù méjì. ṣe àníkàn wọn mọ kó wá ní. ẹ máa ń da wọn lóhùn ẹ wojú ẹ yóò bóró ìka tó tiẹ̀ náà bí ìka olóṣì yẹn ló ń bí mi nínú ó dà pé táùtù ni wọ́n kàn kà sọ sí wọn lọ́rùn ẹ rọra sáré ni wọn. ẹ fẹ́ san owó orí Fọlákẹ́ yìí ó tiẹ̀ dá àmọ́ oṣù méjì tẹ́ mú yìí ó ti yájú fáwa láti múra fún ètò ìgbéyàwó àbí. ẹ wo ẹ ní sórí burúkú ìbàjẹ́ ò lè dé báyé pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ jáde lẹ́nu yín yẹn téèyàn bá rí yín á ti mọ̀ pé ẹ rówó rí ẹ̀yin rówó rí oyè yín ẹ̀yin ò mẹ́ni tó jókòó yìí ni Mr. Time tó jókòó yìí. shift time point of correct. oh sorry I'm sorry shift time tó jókòó yìí kálẹ̀ mọ̀ ní ẹni má sọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀yin ni mo fẹ́ bá wí jù ṣẹ́mọ̀kì nínú ẹbí ìka òkè ń dọ́gba ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn kan máa wà níbẹ̀ tó jẹ́ pé bí abí tálíkà bí nǹkan kan fẹ́ rùn jáde lára wọn mi ò bá yín wí o èyí ṣe pé mo fẹ́ dàbí ro àmọ́ kò yẹ kẹ́ ẹ̀ náà ká báyìí wípé oṣù méje ò lè tó bẹ́ẹ̀ nípa ẹ̀ náà ká sówó lójú ni ẹ̀ ní bówó bínú o ìbànújẹ́ ò ní dé báyìí o kó jẹ́ pé ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́fẹ́ ṣe kẹ́ ẹ fẹ́ ná 50 million naira láìsọ ọmọ tálíkà ọmọ tí olówó níjà ẹ̀rù lè rówó gbà ẹ wà lé ó ti jọ ó jọ 10 million naira lẹ́fẹ́ tí láàrin ọ̀sẹ̀ méjì ó ti yá. abẹ́ ẹ̀ máa gbọ́rọ̀. ẹ̀yin náà ti gbowó ẹ̀ má ṣe pé ọmọ tálíkà rọ ó hàn. ọ̀rẹ́ wa kò sí tó dùn bí àrùn ibà oorun lolúwa rẹ̀ oṣù kódà kó ṣe ní sínsìn àfọwọ́sí. àwa náà ti ṣe tán. ẹ dákun tó bá jẹ́ pé bá ní àwọn ọmọ pé ẹ ti gbẹ́rù wá tó bá jẹ́ pọ́lá náà ni àti faramọ́ àbí bóò ni ó ti yá. ó dà bẹ́ẹ̀ Sunday mo fẹ́ kọjá fún ọmọ pé nǹkan wà nílẹ̀ tó ti yọ ká dùn wọn nú bá ń dùn wọn nú ẹ wà á kí ni sí ọ tó wà bẹ́ẹ̀ ni wo mi fún bá ṣe ní kò náà ní kò náà o jọjọ yẹn kọ̀ọ̀kan tó 200,000 bá mi ta. ẹ ṣe o alẹ́tẹ̀ bẹ̀rẹ̀ ẹ ṣe o alẹ́tẹ̀ bẹ̀rẹ̀. kí bá fún yẹn máa ṣe wà wò ẹ̀yin ní kẹgbà ẹgbà ẹ̀yin gbà ẹ wò 200 400 ẹ wo ẹja fáwọn olórí ẹgbẹ́ fọlá àgbà tí ló wá lẹ tó báyìí jáde wọn tó jáde lórí àìwò mi. ẹ ṣe o ẹ ṣe àdúgbò ẹgbẹ́ àpọ̀lé wa mi yóò dà fún ọ. kò sí wàhálà kò sí wàhálà ẹ kú àbẹ̀wò. ẹ máa rọra ń bẹ̀rẹ̀ o. owó bó ti láyé rẹ má ṣubú o. béèyàn bá fi tọ́jú àná àkórè òní fẹ́ o. yálà sí láṣẹ. wọ́n ṣáà ti ṣe ọkọ̀ gidi gbèsè sí mi. ẹ ṣe lè bá mi lọ. ẹ wò mo kí ẹ ṣe gan. ẹ wò ẹ̀yin láàmú balagbára Ọlọ́run àwa láàmú wa àní tẹ́lẹ̀wọ̀ ara wa ẹ ṣeun. yóò dà fún ọ. ojú owó èpọ̀ wọ̀yọ̀wọ̀yọ̀ ojú owó yẹn pọ̀. o ò ní rí pọ̀jù o o sì ní wọ́wọ́ tì. ẹ jẹ́ àgbàgbé tọrọ olówó wíwá owó tí a bá owó tì èmi ò sí wíwá owó tì owó tí ń bẹ́ ńlẹ̀ bí a ṣe ń wo àgbọ̀n ìgbẹ́ omi ni sẹ́ni àbí mo parọ́. kò lè tàn láíláí kò lè tàn kò lè yingin. àmọ́ ẹ wá gbọ́ o ẹ mọ̀ sáré o ẹ mọ̀ ṣe jẹ́jẹ́ o
ẹ ní sírí o o ṣe mo dúpẹ́. ẹ wọn ò tẹ ẹni sáré ẹ wà wọn náà ti mọ̀ pé owó pọ̀ nílé ẹ ṣáà dákun ẹ̀bẹ̀ kan lèmi fẹ́ bẹ̀yìn àbúrò mi ni tó bá ti ṣe ìyẹn pé mi kẹ ránṣẹ́ sí mi kò jẹ́ tí mo lè bá wí lọ ẹ ṣeun gan ojú ìlú. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ọlọ́yọ̀ o gbọ́dọ̀ fún ọ ní 200,000 o tètè gbá o 10,000 ní kò fún o 10,000 ní kò fún o àìjẹ́bẹ̀ ikú ni o. spending ẹ lọ gbowó ìpadà o. ẹ gbowó padà lọ́wọ́ àná mi 10,000 10,000 kọ̀ọ̀kan 10,000. wo kò sí táìmù o kò sí táìmù lẹ́ẹ̀ báyìí o. ó dà mo yá o mo yá o. owó tó kù lọ́wọ́ wa a máa bẹ Ọlọ́run pé kó jẹ́ kárẹ́rì tá a máa fún mi. kò rí bẹ́ẹ̀ mọ́ sẹ́fẹ́ mi mo fún wọn lówó èmi mo ti sábà kó fún wọn lówó spending lọ bá ń gbowó padà lọ́wọ́ wọn. a ní ọlọ́gbà fún wọn 10,000 ó fẹ́ bá tèmi jẹ́ ni kí ló dé jọ. ẹ wo bí. bẹ́ẹ̀ni sori bí ẹ ti gbọ́ kí n tó gbọ́. ẹ jọ torí ọlọ́wọ́ gbé ṣe lébi àtọwọ́ lọ́wọ́ rẹ̀ kókó fún wa ló ṣé bó ló fún wa ṣáà ní kò bùn wa lọ́wọ́. ẹ má bínú ẹ má bínú ẹ jọ. àbí owó yín lẹ fẹ́ gbà. ẹ ó ní ẹ ó ní. àti 10,000 o àti 10,000. a fẹ́ kankan mọ́. ẹ kò tú wàhálà iṣẹ́ àgbà. ẹ kẹ́ ọkọ yín ni kẹ́ ẹ bá sọ̀rọ̀. ọkọ yín ni kẹ́ ẹ bá sọ̀rọ̀. owó òṣì wọn ló gbé wá o fẹ́ fẹ́ mi ò ní níyàwó 10,000. tíbẹ̀ wọlé ẹ wo bí ẹ náà gbà. láì karùn ẹ ṣàjẹwọ bùkátà sọ̀rọ̀ òun ní tí má ṣe yín ni ẹ sọ torí gbogbo ilé tẹ ń kó mu tẹ ń wá mu kó tójú sùn mi kó gbàbí kankan yé mi torí bá a sì wí nìsín ẹ pé súlẹ̀ ló ní o àfíìsì ló ní bóun mọ̀ wò lójú o àbáyọ̀ ló fi sí yàrá mi o yóò tó wá mú nǹkan rẹ o ní báyìí o ibi tẹ́lẹ̀ yóò yọrí sí nìsín ò tí ì mọ̀ bí n sì ti jẹ́ bí n ti mu ni mò ń bá ká ẹ dákun ẹ mú bọ̀ tèmi jẹ ibi ẹ bá ti gbégbékúgbé yín kẹ ẹ mọ bẹ́ẹ̀ ti ṣe o ibi ẹ bá ti fà kẹ ẹ fi rẹ ń bẹ o kò sí ìtọ́kàn mi o torí ìwọ ọmọkùnrin n tó ń ṣe ìbó bá ilé lẹ́yìn pẹ́rẹ́ tí n bá mú ọ ìjà ọ sí ò tí fi ọ̀sẹ̀ lẹ́yà ni ó fẹ́ tu lórí ibu. ẹ dákun ẹ gbà mí ẹjọ. ẹ dákun ẹjọ. bí mo ṣe lálàá nù. nǹkan ti bàjẹ́ arákùnrin Gbadé. bíi ti bò. nínú ìgbésí ayé yìí tẹ́ ẹ̀ bá ṣọ́ra torí pé ẹni tí ẹ fún lówó àti ẹni tí ẹ gba owó ní ọwọ́ ẹ̀ àwọn méjèèjì epo pupa àti aṣọ funfun ni wọ́n ò gbọ́dọ̀ jọ ní àjọṣepọ̀ kankan bí tí wù kó mọ̀. kí wàá ní nǹkan tá a lè ṣe báyìí kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ tó wà níbẹ̀ ni pé àfi kí ẹ fi ojú kan àwọn méjèèjì pọ̀ báyìí at the same time. bẹ́ẹ̀ ni
bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́. bí n bá wá rí wọn kọ́. bẹ́ẹ̀ ni àfi kí ẹ fojú rí àwọn méjèèjì ní o kí ẹ jọ rí wọn pọ̀ báyìí bí bẹ́ẹ̀ kọ́ ẹ ò rí pépà ńlẹ̀ ẹ pè ní náírà. ẹ má jà ṣe bẹ́ẹ̀. ẹ wọ nylon sí ọrùn ẹ ṣe bí aṣọ ni ẹ jọ ijó wèrè aṣọ tó lè máa. alàgbà báìbù ń bẹ lọ yín báìbù pẹ̀lú tẹ́ ń sọ jáde. mi ò ṣépè bí wọ́n ṣe fi hàn mí gẹ́lẹ́ ni mo ṣe ń gbé kalẹ̀ fún yín. ẹ bá ń wá bíi 1000 kan kí n tiẹ̀ fi mú short cut. kò lè sí tí mo bá ní mi ò ní fún yín torí pé ẹlẹ́dàá yín ti ń bà mí lẹ́rù iṣẹ́ dáyé kò jọmọ́ ti tèmi. ó ti yé mi. ẹ sáré ó ti yé mi sà. ẹ nílẹ̀ ó ti yé mi. ẹ fò. spending manager. chief fara rẹ balẹ̀ gbọ́n tí mo fẹ́ sọ sórí ọlọ́run ti ṣe ọmọ fún ọkọ àtìyàwó tí wọ́n bímọ kò tí ì yọ agbára wọn ò sì ká láti ṣe ayẹyẹ fún ọmọ nù ọlọ́run sì ti ṣàwá láàánú táwọn bá wọn gbọ́ bùkátà wọn irú bí wọ́n ti fẹ́ sì kó mọ́ kí ló dé táwọn bá wọn dá sí gbèsè ayé wọn jẹ́ àbá wọn fẹ́ kínní lójú káfẹ́ lójú ká bá wọn sí rẹpẹtẹ kí wọ́n mọ ṣe owó tá a fẹ́ ná fún wọn wà lẹ̀ nígbà tí ṣe pa lọ tọrọ owó. ká ṣe yàn kankan káfẹ́ lójú mọ̀ mọ̀ káfẹ́ kó ràn yẹn kẹsẹ̀. chief kó sí kó wájú mi jàre gbọ́dọ̀ dànù. kókó wo kó sì lọ́nà kó kóra lọ. kókó orí burúkú ẹ̀ jáde. kúrò ń bínú aṣọ tutù. inú fíríjì mi ti gbé jáde. tó bá tutù kó lọ́nà àpadà pè ẹ́ má lọ́nà. ẹ má pè mí. ẹ má pè ẹ́ má lè jà tọ́sí kó wá nǹkan kó fi bò. ẹ má bínú sá. má lọ́nà. ń gbọ́ tiẹ̀. ẹ wò ẹni kó fẹ́ lójú yàn kan tán. kó fẹ́ gidi. ká ṣe fẹ̀fẹ̀ tó bá jẹ́ pé ká ṣe fẹ̀fẹ̀ èsì wà là àṣetárí yàn kan tán tó jẹ́ pé àwọn fúnra wọn inú wọn á dùn mo dẹ̀ mọ̀ kọ́kọ́ àwọn á balẹ̀ pé àwọn ṣe patí ládùúgbò tí wọ́n bá gbé àmọ́ nǹkan tèmi wọ́n wò ní pé tí wọ́n bá wá ṣe patí yẹn tán ẹ jẹ́ ká rẹ̀ yẹn wò gbogbo àwọn tó wà ládùúgbò yẹn tí wọ́n bá rí wọn wọ́n máa rí wọn bí mílíọ̀nìyà ní lẹ́yìn ìgbà tí wọ́n bá parí patí abẹ́bọ̀ èmi wọ́n wò kí tó bá parí patí tán kí ló fẹ́ máa ṣe kí ló fẹ́ máa gẹ iṣẹ́ kí ló máa ṣe. spending ìrọ̀rùn náà tó ní yòó ń bá dé wọn lù tó yọ ké ìdùnnú alápàtà ní sórí tábà ti lè bá wọn ṣe patí nǹkan téyìn ti lọ á wàá da ọkọ àtìyàwó á dà wọn lóko owó wọn mọ ẹrọ nǹkan fi mú wálé wọn mọ fi jẹun wọn mọ pé ara bàtún ṣe lè náwó náà ni àbọ̀mọ̀ ni. bẹ́ẹ̀ ni lọ́yọ̀. Oh, sorry, I'm sorry. I said I'm sorry. Hey, chief time. Chief time. Oye wa bẹ́ẹ̀. Mo tẹ́bi tó wá rò bí a mo sáré rò ó sísè bí ó máa tún ṣe kí ni atúbójú oyún atúbójú ọwọ́ wọlé ó ní pé àwọn olórí mùsùlùmí kọ́kọ́ rẹ̀ bíi méjì tẹ́bí méjì akọ fún wọn ní time tó máa fi kọrin ni. kí wọ́n kọjú síra wọn. tó ti yẹ yín àwa wá láwọn olórí onígbàgbọ́ bí orí kìrìsìtẹ́nì kìnìún àtún fún wọn ní time pé time báyìí ni kí wọ́n lò bí ẹ̀ ò bá jẹ́ méjì náà ò dáa tó bá kàn di bí ọwọ́ alálẹ́ ni àkànwá wọn ti gbégbé ní pẹ́ńpẹ́ sílé ní bẹ́ẹ̀ báyìí náà ni délé tọ́mọ fẹ́ bàjẹ́ rárá tàbí dojú ara wọn kọ́ra wọn àkọ́gbé ẹni mi ò mọ̀ kó rí lówó mi ò mọ̀ kó rí lọ́la mi ò mọ̀ kó rí ní gbogbo nǹkan ǹbá máa ṣàgò ǹbá tètè mọ̀ kó rí ní ǹbá tí máa ṣàgò. ẹ wò kó akàn wá ìyá ọlọ́mọ ráyè àbí kò ráyè kò kàn wá rárá o àwa la máa organize ẹ̀fọ́ rárá wa tó bá ti di bí ó wà lálẹ́ akàn fi sí ni àwọn ní kù àwọn ọmọ wèrè tó máa lọ bí ejò wájọ on point toilet on point day one on point àpín wọn wá ní àwọn ọmọ ìnà máyédùn. ọpọlọ tí ń bọ̀ gbé kò ní yà ọ́. àṣẹ. ìwà àtọpọlọ ẹjọ́ sọ ẹjọ́ ń jí ni. ẹ ọmọ tèmi rò ọtọ bá wo táìmù rẹ báyìí ó rí i pé ọjọ́ ti lọ o sì mọ̀ pé táìmù ni ìyàwó rẹ ọmọ sọ. ìyàwó ọ̀tọ̀ iṣẹ́ ọ̀tọ̀ ibi tí mo ti ń rówó rẹ ibi tí táìmù wà rèé kò sẹ́ni tó lè béèrè táìmù lọ́wọ́ mi àfọlọ́run ọba tó ní táìmù. èmi náà kàn ń wo náà ni torí pé ọmọkọ́ náà ń ṣe àwọn òjòrò kan lórí nǹkan àwọn kankan kọ́kọ́ jẹ́ pé kò sẹ́ni tí ó bí mi
tó bá wo ìwọ̀nba hour tó wà nínú ọjọ́ kan ó rí kó kéré jù 24 hours kiri fúnru wa yìí ó yẹ kó tó bí 36 àbí bí 46 kó lè tó lò. sífù torí àǹfààní ara wa láti sọ pé kí táìmù ju 24 hours lọ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni 24 hours tá à ń sọ yẹn ó ti pọ̀jù fẹ́ lómi tó bá fìyàn sí àtìmọ́lé wọ́n náà wà máa fẹ́ kó dàbí 24 hours ni. àtìmọ́lé máa níyàn lára tó. ẹlẹ́tẹ̀ ni ẹ. filẹ̀ sórí ìyá ẹsẹ̀ rẹ tó jẹ nísìn bó ṣe gbé wá máa mú o. sọ́mọ̀ kó má rẹ́rìn kó tó rẹ́rìn má mẹ́rin sí kí n tó rẹ́rìn sọ́mọ̀ ẹ̀yìn mi yọ síwájú dẹ̀. díẹ̀ kọ́ ó tà síwájú gidi gan o rẹ̀ ní sọ fún ẹ tó ti yẹ ẹ sì mo ní pé tá a bá parí ọ̀rọ̀ ní kó tó wẹ̀ mí fúnra mi ni màá pè ẹ́ sọ ti wọ́n sọ́yìn tútù náà. fílẹ̀ má bàdá sí i má bàá mú jó mu má mú. shift time ẹ má jẹ́ kí mu méjèèjì mi lè mú tán o tútù. má mú kí ni mú mi jàre. shift ẹ má tiẹ̀ jẹ́ kó mú méjèèjì ó sọ pé ó tutù díẹ̀ kó tutù má bàa pa. ẹ má jẹ́ kí mu méjèèjì jẹ́ kó mọ̀ kàn ní ẹ̀kẹ́ mi mọ̀ kàn. mú kí ni jàre. mo ti fi ice cube náà ó tutù dáa. wẹ̀wẹ̀ o ló fi ice cube sí. wọ́n ṣe sá láti jọ́ mi ti ń gbélé ọ̀gá wọ́n ṣe ráàyè mi rí sọ̀bọ̀ kí mọ̀ kàn ọ̀gá wọn ṣe inú mi dùn àwọn ayọ̀ mi kún lálẹ́. òtútù méjèèjì lọ lòdì òtútù lọ́gbà. òtútù. ìjẹ́bú ibo ló mú sí. mo ní ìrísà fún ànádọ́ mi. ó dà sínú ẹ̀ àìwọ ló máa bá yí ọ̀gá mi jẹ́. ó mú tán ni. ṣé o ti mú tán. òtútù kí n la gbóhùn rẹ̀ wà dán. nígbà o ti mú tán owó oṣù 6 ló ti mú sórí ẹni tó kó ọyọ rèé tó bá gbogbo kó ọyọ kó gbé kan bẹ́ẹ̀ ni ọdún kan kékeré ló mú lẹ́yìn oṣù 6 ló lè rówó oṣù gbà ẹ̀kọ́ lẹ́ẹ̀bẹ̀ spending. èmi ìmọ̀ mo ti gbọ́ noted kọ́bọ̀ kan mo mú o. láago mélòó sórí aago tó ń rọgà ni ní aago 11 kọjá lẹfẹ rọgà. yes ẹ lè rọgà. mo ní máa rí ọ̀gá. mo lọ lè rọgà. mo náà máa rí. mo lọ lè rọgà. mo ní máa rí ọ̀gá. ọ̀gá sara yóò yàtá. mo ní mo fẹ́ rí ọ̀gá ọgbẹ́ ni. mo lọ lè rọgà. mo ní máa rí. mo lọ lè rọgà. inú ilé ọ̀dọ̀ mi náà. gẹ̀ẹ́sì mo ní mo fẹ́ rọgà. ẹ kí ló rọrí fún mo fẹ́ dìbò lọ́mọ ìyànmọ́ mo fẹ́ mọ́mọ́ ìlọsọ́dọ̀ ẹni mo fẹ́ rọ̀gà mo fẹ́ rọ̀gà. mo mọ̀ ń pè ní òwe mọ̀ ńlá ronú. èmi náà yé mi ìbò láàyè lọ òdìbò lóore ìbò láàyè lọ ẹjọ kí ni ayé tí ẹ ṣe rí báyìí náà ṣé ìwọ fẹ́ jẹ́ kí n mọ̀ wípé Ìjẹ̀bú tẹ special ó fi owó rẹ̀ sí mi ó dẹ̀ wá bí òǹkọrin ó dẹ̀ fún mi lówó mi. ẹ sọ fún ìsúnkún náwó ó ń sunkún ọmọkú lọ́wọ́ ẹ̀ ni. ọmọkú náwó bí abiye náà ọmọ mi. mọ́mí ẹ̀ kú. irú àwọn kú. àǹtí accident. ìyá ìṣẹ̀lẹ̀. ẹ kí ló dé. ọ̀rọ̀ rẹ̀ ṣẹlẹ̀ sí mi hàn. Ìjẹ̀bú ṣe wọ́n ṣàfọwọ́ rẹ̀ sí mi ṣá. mo mọ̀. ó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹnu. kò séyàn ní géètì mo ti géètì pa ni o. ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé ara mi rìn ìṣẹ̀lẹ̀ sí mi ẹ jẹ́ kí n fọ ọ̀rọ̀ mi ara mi kí n fi tó ń tóró sọ̀rọ̀. láìpẹ́ yìí shift time 20 spend manager wọ́n jókòó sí sitting room wọ́n yìí gbé mi sọ̀rọ̀ kí n gbé díríǹkì wá mi dẹ́ gbé díríǹkì lábọ́ wọn wọ́n yìí dá mi lóhùn wọ́n kí n padà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ náà wọ́n sọ̀rọ̀ ṣé díríǹkì yẹn tutù mi ò tutù o wọ́n ṣe òtútù mi ò tutù o wọ́n kí n padà. wọ́n tutù àbí kí ló wí. wọ́n tutù mi ṣe díríǹkì yẹn tutù. ó tutù. ó kó dead.
mo ní mi ò tutù o. mi ṣe pé sọ̀rọ̀ mi ọ́n díríkì ṣe òtútù mi ò tutù o. ọ̀gá ní ṣe díríkì tutù ìwọ̀n wá dá ọ lóhùn pé wọ́n ò tutù. ẹ ṣọ́bàrà wọn mú ṣe díríkì tutù mi ò tutù o ṣé wọ́n náà ní ṣe òtútù ni ṣe bí díríkì. sọ̀rọ̀ wọ́n ṣe díríkì yẹn ṣe òtútù mi dáhùn ló sọ fún ọgbọ́n àtútù. èdè yìí ni wọ́n pe díríkì òtútù òkè ìjẹ̀bú ló fi sọ́ọ̀kì ṣe Yorùbá. ìjẹ̀bú ga kí n lọ kí n tẹ́ máa gbọ́ sọmọ tí mi ṣàwádà kí n tún rí tọ́nu díríkì yẹn sọ fún ọ̀hún rẹ o. kọ́ ìjájú mọ́ mi kọ́ fẹ́ sin láṣì mi you are very stupid you are unleashed man you are very industrial mi àti English yẹn sọ mi gbọ́ ẹ má bínú ọ̀gá kọ́ ìṣọ́fọ́ kémi gbé díríkì méjèèjì kémi mu bẹ́ẹ̀ni ní ọ̀gá ẹjọ́ sífítà mi lè mu díríkì méjèèjì ẹjẹ jẹ kí ọ̀rẹ́ rẹ yẹn spending ẹjẹ kan mu ọkàn náà o kí ẹ yá gírí sọfọ ohun àmọ́ kan sọfọ kémi náà mọ ọkàn kọ́gà sọfọ máa mu kọ́ ìgbé lọ́kọ̀ọ̀kan kémi náà ìdí kọ́pọ̀ ọkàn mu àfi gọ́gọ́gọ́ kémi dà kọ́ ní òtútù o. ọ̀gá gbádùn owó mi gan Ìjẹ̀bú kí ni ẹ ṣe àfẹ́tẹ̀ owó tèmi. ìfẹsọ kọ́gà máa wí wọn ò dá oṣù mẹ́fà owó oṣù mẹ́fà èmi mú ní owó oṣù mẹ́fà kọ́pù ọkùnrin máa mú dírínkì rẹ̀ jẹ́ sọ́fọ̀ kọ́pù ọkàn ẹ tó sọ́fọ̀ owó oṣù mẹ́fà ni mí nígbà owó oṣù mẹ́fà kí n ṣe rẹ́ kọ́ ìláṣẹ mi kọ́ ìlàlí mi gidi gan. ẹ jọ kí ni ẹ ṣe àfẹ́tẹ̀ owó tèmi fẹ́ gbà lọ́wọ́ ẹ. ìṣe sọ lọ sísàlẹ̀ lọ́dọ̀ yìí kẹ́mísírì rẹ̀ ta kí ni lára paradọ́m tó ń ti mílíkì torí sọ fún ara mi gbóná láti gbà rọrọ ẹ̀ tíṣẹ́ lẹ́sìn mi ń dẹ́bi jẹ́ wọn lówó níbẹ̀. so ọ̀gá lóòdì ìgbó lóṣù mẹ́fà ó wá fowó tèmi lọ ra paracetamol àti mílíkì kò tí a wèrè gan o. ẹ kóṣù parí lẹ́yìn oṣù mẹ́fà máa fún ẹ ní owó rẹ̀. gbèsè tó jẹ mí kábíyèsí àwùjọ ilẹ̀ abẹ́sẹ̀ nù jẹ́ kí n sọ̀rọ̀ fún ẹ ìtọ́ka ṣe kékeré ni mo ti sọ èèyàn sí kàkà torí 20 naira rí. Ìjẹ̀bú sa ojú ẹni ẹni. 1,800 ẹni kò fún mi ó ra paracetamol àti mílíkì inú ẹ Ìjẹ̀bú ò ní wọṣọ délé. ẹ dákun ẹ má bínú ti yín jà ní bó mo ṣe mọ wúwa tiẹ̀ ní bó ti má láà gbogbo gbà ni mo sì mọ bá wọn sọ̀rọ̀ wọn ò ní gbọ́ ṣe wá rí lè tí wọn ṣe fún yín Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ bá wá ó ti yanjú o tí màá lè yanjú ẹ fún yín lálẹ́ yìí láàárọ̀ ọ̀la bùkátà yín ní ìjìgbọ́ ó yé yín. ẹ ṣe ọmọ yìí ló parọ́ kan mọ́ yín irú tó dẹ pa mo fẹ́ kó wá sọ lójú yín kẹfì tí ara yín bọ̀. irọ́ yes. kí mo ṣe fún. sà lọ́sàn-án ìgbà tí èmi àtàwọn ọ̀rẹ́ mi ń pariwo ẹ̀dẹ̀ park ẹ̀dẹ̀ ní kí ló ṣe wá adẹ̀lá ní ìdòwò. lọ́sàn-án. ẹ̀mí wá ní mo ní 200,000 èmi tẹ̀ fi ń bá wọn ṣeré ni mi ìmí ìnẹ̀ ọ̀ wọ́n dẹ̀ fún mi 200,000. ilé wa ń kàkúnlẹ̀ ń sọ pé ọ̀pọ̀ àrọ́ ọmọ mi sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo nítòótọ́ ní ọwọ́ ìdásán tí mò ń jáde ni mo pàdé òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ bíi mélòó kan kìrìsìtò nìkan mo fún lówó àwọn kan wà nínú wọn tí wọ́n béèrè bíi 500 àwọn kan béèrè bíi 400 òun kàn kú nínú wọn ni bó ṣe béèrè 200 kẹ̀sì náà wo lásìkò tó pàdé ni Ọlọ́run gbọ́ tó bá béèrè 10 million yìí mú lé lọ ni. ẹ jọ wọ́n jáwó lọ́mọ ìta fún yín tẹ́fídẹ́ fún 200,000. tó ń ta kò gbé nǹkan kan sórí. by the way kí náà ìta fún. ẹ tún bọ̀rọ̀ jẹ́ kí lè lè fẹ́ ta kò lè mi ò lè ra nǹkan kan lọ́wọ́ eléyìí sẹ́ni bẹ́ẹ̀ sẹ́ ń wo èmi ra nǹkan lọ́wọ́ àwọn ọmọ kéékèèké báyìí àwọn àgbàlagbà tó jẹ́ pé tí wọ́n ó ti yé yín kájọ tà kájọ rà fúnra wa tó jẹ́ pé wọ́n tó ní ṣọ́ọ̀bù tán lè gbà sí. kẹ́mi máa jáwèrè gan-an. a ó yẹ kẹ́ ẹ̀ bùjù bá ń lọ sẹ́rí ó fọ́nbù ó kùnù jù gbogbo ìgbà tó ń tán pàdé mi tó bá béèrè 10 million yín fòsẹ̀ ṣé ẹ rò pé mò ń ṣeré ni. ó pàdé yín for the first time ó lọ bẹ̀rẹ̀ 200,000 lọ́wọ́ ẹ̀ kẹ́mi. ó yẹ kẹ́ ẹ̀ bùjù bẹ́ẹ̀. kẹ́mi ó jáwèrè gan-an o. ẹ fẹ́ bá a kà ní. sẹ́rí ọmọ ọ̀yẹ́ kẹ́ ẹ bá lójú bẹ̀rẹ̀ tó ló kù sẹ́rí gbogbo ìgbà tó pàdé mi ó béèrè 10 million máa fún. àmọ́rú yín. ṣé wà. yes tẹ́ bá fẹ́ rí ní owó yín bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ẹ ò lè bá yí ọmọ ìjẹ́ fún mi fẹ́ lọ fún 200,000 fẹ́ bá mi pa ọmọ mi tí mo ṣe rọ́lọ́ léèwé òdòdó burúkú ní ìsìn. irọ́ nonsense. ẹwà ẹyídà ẹyídà. ẹ wo tán. ilé náà ti sùn. yé láago mọ́kànlá kọjá ayé mo gbé tani mo fẹ́ fún lówó tani mo fẹ́ fún lówó báyìí tani mo fẹ́ fún lówó yóò gbọ́dọ̀ bá mi sùn owó yóò gbọ́dọ̀ bá mi sùn. yé ọmọ akẹ́kọ̀ọ́ owó lọ́wọ́ mi lásìkò ìbáyà spending money jà ti tún lọlé
spending money jà wàhálà orúgbó bọ̀ wàhálà tí rúgbó bọ̀ ilé. sí ọba pẹ́ ni ẹnìkan ìpẹ́sẹ́ irọ́ ló sọ bọ́ sáná gbọ́ gbogbo ẹ̀ náà ló níwọ̀n tó wọ̀n sínú. Orí máa pè tèmi níyàwó orí má mà jẹ́ kí pọ́njú dé bá mi débi tí màá sáré kọjá rẹ̀ o kí má má sáré ọlá akọlòṣì láyé mo wá o. Gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó ó gba sùúrù ló gbà o. Orí ẹni ló mọ̀gbà tó yẹ ni ẹ má fi kánjú wá. Gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó ó gba sùúrù ló gbà o. Orí ẹni ó mọ̀gbà tó yẹ ni ẹ má fi kánjú wá. Ayé doríkodò ayé ti bàjẹ́ tán ṣùgbọ́n kí ló báyé jẹ́ ọmọ adá. Orí máa pè tèmi níyàwó orí má mà jẹ́ kí pọ́njú dé bá mi débi tí màá sáré kọjá rẹ̀ o kí má má sáré ọlá akọlòṣì láyé mo wá o. Gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó ó gba sùúrù ló gbà o. Orí ẹni ló mọ̀gbà tó yẹ ni ẹ má fi kánjú wá. Gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó ó gba sùúrù ló gbà o. Orí ẹni ó mọ̀gbà tó yẹ ni ẹ má fi kánjú wá. Ayé doríkodò ayé ti bàjẹ́ tán ṣùgbọ́n kí ló